Omolola Talks TV, enriching the Yoruba culture. Like and subscribe for more. Tó bá tọ́jọ́ mẹ́ta, ẹkú àti làkìrà yìí. Ó tọ́jọ́ mẹ́ta kan náà, ṣàlàáfíà ní ọgbà yín. Ọ̀dẹ̀ òjò bí? Orúkọ mi yí padà. Ọmọbabìnrin, ọmọlúàbí, ọmọlọ́lá, Adépèjú. Èyí tí màá jẹ́ atọ́kùn àti olùdarí fún ètò Òtítọ́jọ́. Lónìí, kí ni àwọn tí a ó mọ̀ ṣàgbéyẹ̀wò rẹ̀? Ọ̀kan nínú rẹ̀ òun ni ohun tí mo pè ní ògbóni. Kí ni ògbóni? Kí ni ìgbàgbọ́ Yorùbá nípa ògbóni? Ògbóni jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ètò òṣèlú èyí tí ó dàgbà jù nínú ìtàn ilẹ̀ Káàárọ̀-o-ò-jíire. Ògbóni jẹ́ ẹ̀ka kan èyí tó wà fún òtítọ́, ìdájọ́ òdodo, ìfi ọmọnìyàn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni ìgbékalẹ̀ ògbóni wà fún. Ògbóni wà láti máa jẹ́ olùrànlọ́wọ́ fún olórí. Ta ni olórí ìlú? Ọba. Ọba ni olórí ìlú. Ògbóni jẹ́ ẹ̀ka tí a mọ̀ wà pẹ̀lú ọba láti lè mọ̀ wípé àtìlẹ́yìn wà fún irú ọba bẹ́ẹ̀. Pàápàá jùlọ tó bá wá sí ẹ̀ka ètò ìdájọ́, ògbóni a máa pe ọba sí àkíyèsí. Ọba tó bá fẹ́ ya àkọ̀rọ̀jọgbọ́n, èyí tí ó fẹ́ fi ìmọ̀ àti ọgbọ́n tirẹ̀ nìkan tó ìlú, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí irú ìmọ̀ àti ọgbọ́n ọba bẹ́ẹ̀ kó mọ̀ lò ó ní ọ̀nà tó lè dá yanpọ̀yanrìn sílẹ̀ láàrin ìlú àti ní àwùjọ. Ògbóni a máa farọ́ ọba bẹ́ẹ̀ nídìí sẹ́yìn. Wọ́n á máa fún nímọ̀ràn. Wọ́n á máa jẹ́ kí irú ọba bẹ́ẹ̀ mọ̀ wípé báyìí là á ṣe láyé Olúgbọ́n bá a ṣe ṣe rèé, láyé Àrẹ̀sà báyìí náà là ṣe ṣe. Èyí ni àwọn tí ògbóni wà fún. Tí ọba bá sì jẹ́ ẹni tó jẹ́ wípé ó ń ṣe ní ọ̀nà tó tọ́, ògbóni a máa fún irú ọba bẹ́ẹ̀ ní àtìlẹ́yìn èyí tó gbọ̀ngbọ́n. Ní ara ìlànà ògbóni, òtítọ́ ṣe pàtàkì nítorí wípé ilẹ̀ ògbèké, ilẹ̀ jẹ́ ohun kan gbòógì èyí tí ó jẹ́ ìlànà ògbóni. Nítorí wípé ìgbàgbọ́ ògbóni ni wípé ilẹ̀ òun ni ẹlẹ́rìí ìpín gbogbo wa. Bó ti wù ká pẹ́ láyé tó, inú rẹ̀ náà lóníkálukú padà gbẹ̀yìn ìrìn àjò sí. Èyí jẹ́ kí ògbóni nígbàgbọ́ wípé ilẹ̀ jẹ́ ẹlẹ́rìí ẹni tí ó rí ohun gbogbo tá a gbé orí rẹ̀ ṣe. Ó sì jẹ́ ìdí pàtàkì tó fi jẹ́ wípé ògbóni kò sí fún ibi, ire ni wọ́n wà fún. Bó tilẹ̀ jẹ́ wípé ìdàrúdàpọ̀ èròǹgbà oníkálukú, pàápàá jùlọ nígbà tí ọ̀làjú ń dé, tí ẹ̀sìn onírúurú ń wọ̀lú, oníkálukú wá ń rí àwọn ohun tó ṣe tiwa gẹ́gẹ́ bí wípé ohun tó kù díẹ̀ káàtó ni, tàbí ohun tí kò tiẹ̀ dára tó láti gbé lárugẹ. Ògbóni kì í ṣe ibi, bẹ́ẹ̀ kì í ṣe àwọn ìmùlẹ̀ èké. Ṣùgbọ́n nítorí pé kò sí sílẹ̀ fún gbogbo ènìyàn láti darapọ̀ mọ́, àwọn ènìyàn kan máa rò nírò wípé ibi ni àwo èké àbí àwo ọ̀dàlẹ̀ àbí àwo tó jẹ́ wípé wọ́n ń ṣe níkọ̀rọ̀, wọn ò pẹ́ nìkan sí. Òun ni ó fà á tí onírúurú ìdàrúdàpọ̀ ṣe wà fún ògbóni lóde òní. Ìlànà gbígbé sílẹ̀ ní ayé àtijọ́ òun ni ètò ìṣèjọba tó dára fún òtítọ́ àti ìdájọ́ òdodo. Èyí jẹ́ ẹ̀ka igi lára ògbóni, nítorí wípé aṣọ funfun aṣọ àlà òun láṣọ wọn. Wọn yìí sì ṣèké. Ògbóni jẹ́ ẹ̀ka kan gbòógì nínú jíjẹ́ ọmọ Káàárọ̀-o-ò-jíire, jíjẹ́ ọmọ Yorùbá. A ò lè fọwọ́rọ̀ ògbóni sẹ́yìn nítorí wípé ìdí igi àràbà ńlá kan ni, èyí tó jẹ́ pé kò sí bá a ṣe lè sọ ìtàn wa láì bá mọ orúkọ ògbóni wọn. Ó dàbí ìgbà tí ìtàn náà tí ò kún tàbí tí kò dára tó. Ògbóni, kí ni èròǹgbà yín tẹ́ bá gbọ́ orúkọ yìí?
ẹ̀rọ àbá wọn kan, àwọn kan rí nírè pé ẹgbẹ́ awo òkùnkùn, nítorí wípé ohun tí a yìí ṣe tí kò sì sí sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti jẹ́ irú wa ògiri wa, báwo gan ni wọ́n ṣe darapọ̀ mọ́ ògbóni? Àwọn irúfẹ́ èèyàn wo gan ló ṣe ògbóni? Kí ni àwọn ètò ìlànà ṣíṣe wọn? Ìkan nínú rẹ̀ òun ni mo pè ní ẹ̀dàn ògbóni.